gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masọyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọsí ètò yìí ètò Masọyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà àti ọkọ̀ bọ̀gìnì owó yín ní báyìí àti ọkọ̀ yín ní mi mọ nǹkan tó yà síbí fún yín ìlú mọ̀ọ́ká mi mọ́rú ọkọ̀ tó yà síbí ó dàbí yẹrí bẹ́tọ̀ ni àbí àjàgbé. ìjàpá náà yà fún yín ìyẹn nígbà ẹ fẹ́ràn ọkọ̀ ìjàpá nìyẹn. láyé àtijọ́ lẹ ti fẹ́ràn ẹ fẹ́ràn ẹ báyìí. nǹkan míì ti wà lẹ̀ ṣé eléyìí tó ń lo náà lẹ fẹ́ àbí èyí tí ò lo náà tó ń lepo. ilé tó bá ti gbé wá ní méjèèjì. èwo lẹ fẹ́. méjèèjì náà ni. ọkọ̀ kan la fẹ́ gbé jáde méjèèjì lẹ fẹ́. ó lè bẹ̀rẹ̀ látòrí mi kó tó ní méjì. káwo bí tẹ máa bá yàrá gé o. ó dáa tẹ bá ṣètò ìtẹ wà ní 1,100,000 tẹ fi èdè míì kún èdè Yorùbá tẹ̀dẹ̀ mọ nǹkan yín dáadáa tẹ ṣe àwọn ìbéèrè kọ̀ọ̀kan lẹ́yìn ètò a fún yín lówó ní ìlọ́po méjì ṣùgbọ́n tẹ bá wà lè tẹ ṣètò ìtẹ wà lẹ́gbẹ̀rún 10,000. ẹ̀dẹ̀ sí níbèrè ilé o ọmọ lọ kí ló wà láyé àfọwọ́bà fi sílẹ̀ ni ṣùgbọ́n tẹ bá yarí délẹ̀ pàṣẹ lànà ni pẹ́fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tẹ bá ṣe ń dáhùn owó yẹn á máa gbé pẹ́lú lọ sókè sí ṣe rí àwọn tí wọ́n ṣe abala tó ń ṣe agbátẹrù abala tá à ń wò yìí ẹ máa ń lọ sókè òkun dáadáa àwọn ilé-iṣẹ́ kan tó ń jẹ́ prone ni tẹ bá fẹ́ fi owó ránṣẹ́ láti ibikíbi wá sílé nǹkan tí mo fẹ́ kẹ́ máa lò látòní lọ nìyẹn o torí wọ́n ń gbárùkù tiwa káwa náà máa gbárùkù tiwọn. ẹ sọ̀rọ̀ sókè. ó ti yé mi. ó ti yé yín. ó dáa kí lẹ wá máa ṣe ẹ gba prone sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín ẹ máa lo Masọyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán kẹ́ bẹ̀rẹ̀ sí fi owó ránṣẹ́ sílé pẹ̀lú gbogbo àǹfààní tó rọ̀ mọ́. ó yá ìlú mọ̀ọ́ká ni ẹni tí ìlú tí àwọn èèyàn ń fẹ́ ni yín olúwa ṣeun fún àwọn tí wọ́n ti mọ̀ yín kí ló kọ yín. orúkọ mi ni Ọlọ́run tì mí lẹ́yìn Ọláolúwa Kiitan Bukola mi Abọ́sẹ̀dé tí àwọn èèyàn mọ̀ sí Kiitan Bukola. àdúpẹ́pẹ́ gé kúrú. ṣé ẹ tún pè. Ọlọ́run tì mí lẹ́yìn Ọláolúwa Kiitan Bukola mi Abọ́sẹ̀dé tí àwọn èèyàn mọ̀ sí Kiitan Bukola. ó dáa ìgbà alẹ́ ti bẹ̀rẹ̀ sí ṣeré. a ti tó bí ọdún 7 sẹ́yìn. ọdún 7 7 nìyẹn. méje. atọ́rẹ́ mélòó tẹ ti kópa nú ẹ̀ báyìí. mi ò rántí mọ́ o ó ti pọ̀ o. ṣé ẹ kí tábà ti ń béèrè lọ́wọ́ ẹ̀yin ìlú mọ̀ọ́ká báyìí pé eré mélòó lẹ ti ṣe ẹ kì í mọ̀. Ọlọ́run jẹ́ kí àlùbáríkà máa bá iṣẹ́ wa ni téèyàn bá ti ṣe ń bí kò ní rántí iye tó ti jẹ́ mọ́. Ọlọ́run ti gbàdúrà yín nìyẹn gan-an. ọ̀tọ̀ ní ká lálùfáà kan kó máa bá mi sáré ká ọ̀tọ̀ ní kí wòlíì kan kó máa sáré fún mi. mo ń jó ni. ẹ fẹ́ràn láti máa jó. mo ń gbìyànjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ̀yin èèyàn mi ṣe mọ̀ pé mo sọ fún yín pé lára òwe tí mo fẹ́ràn jù ni ifá tó bá gbé ni là ń gúnyán fún òòṣà tó bá gbé ni là ń pa bí bọ̀. Mo fẹ́ràn òwe yẹn gan nítorí àwọn iléeṣẹ́ tí wọ́n ń gbárùkù tì wá ni mo ṣe fẹ́ràn òwe yẹn jù bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ prone ni wọ́n ń gbé wá. Iléeṣẹ́ yìí kí ná dá lé lórí tí ẹ bá fẹ́ fi owó ránṣẹ́ láti òkèèrè wá sílé níbikíbi iléeṣẹ́ prone wà fún yín. Kí lẹ nílò láti ṣe
kẹ́ ẹ gba prompts orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ wá lo Masọyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán. Ẹ̀bùn lóríṣiríṣi lọ́kọ̀ ìjọ̀kan ló wà fún yín láti lè jẹ, bíi pé kí ẹ gba ìwé pélébé láti lè ra nǹkan tó wù yín, láti fi ra nǹkan tó wù yín níbikíbi lágbàáyé, àbí kí ẹ jẹ pé kán san owó ọkọ̀ òfurufú yín nígbàkúgbà tẹ́ bá fẹ́ fò, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó pọ̀ gan-an. Kí lẹ nílò láti ṣe? Mo ti sọ fún yín, ẹ jọ̀ọ́ ẹ tètè lọ ṣe kẹ́ bẹ̀rẹ̀ sí lo prone lẹ́nìí láti lè máa fowó ránṣẹ́ sílé. Ìrọ̀rùn ló bá dé o. Ó yá. Ó dà bá ń fún ọ níbèrè. Kí ló dé? Ìbéèrè kelo? Ìbéèrè bí awíládé yìí o. Ọ̀rọ̀ bó ṣe. Èmi ò mọ nǹkan o. Ẹ mú nǹkan. Fún mi ní gègé àtìwé. Ẹ máa mọ̀ ń sìn. Kò lé rárá àti rárá. Iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí Monday, ẹ̀yin ẹgbẹ́ wa ẹ jẹ́ ká múra ká gbàdúrà sí bàbá wa kó pa wá mọ́ lónìí. Ó dáa, ẹ jẹ́ kí n wo nǹkan tẹ́ mú. 1916 àbí? Bẹ́ẹ̀ni. Kí ni 10? Mẹ́wàá. Ẹ̀wá. Ẹ̀wá. Mẹ́wàá yàtọ̀ sí ẹ̀wá. Kí ni ìyàtọ̀ wọn? Bí a ṣe ń pè é. Ẹ̀wá ń pè bí yẹn mú. Nísìnyí, ọ̀kan àbí èjì mélòó? Méjìlá. Méjì. Méjì. Ọ̀kan, èjì, mélòó? Méjì. Ní kíkà là ń ṣe ọ̀kan, èjì, ẹ̀ta. Ní àkópọ̀ àròpọ̀ là ń ṣe méjì, mẹ́ta, mẹ́rin, márùn. Kò wá ní tọ́nà láti sọ pé kí ni 9 ní Yorùbá kẹ́ ní mẹ́sàn-án. Ìyẹn ni wípé ẹ̀ ń sọ wípé àkópọ̀ mẹ́sàn-án. Ok. Ó ti yé mi ni mo sọ. Ó ti yé mi ni mo sọ. Ó dà. 10 ẹ̀wá. Kí ni 20? Ogún. 30. Ọgbọ̀n. Kì í ṣe ọgbọ̀n mi. 30. Ọgbọ̀n. Kí ni 40? Ogójì. Ogún lọ́nà méjì. Ibi tá a ti rí ogójì nìyẹn. Ogún lọ́nà méjì. 50 wá jẹ́ àádọ́ta. Tó túmọ̀ sí ẹ̀wá dín ní ọgọ́ta. Torí 60 jẹ́ ọgọ́ta. Ogún lọ́nà mẹ́ta. Ṣé ó yé yín? 70 jẹ́ àádọ́rin. Torí 80 jẹ́ ọgọ́rin. 90 jẹ́ àádọ́rùn. Torí 100 jẹ́ ọgọ́rùn. Kí wá ní 200? Igba. 300 ọ̀ọ́dúnrún. Ṣé nǹkan sílẹ̀? Bẹ́ẹ̀ni o. 300 ọ̀ọ́dúnrún. 400 irinwó. Kí ni 500? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Torí 600 ní ẹgbẹ̀ta. Igba lọ́nà mẹ́ta. 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Torí 800 ní ẹgbẹ̀rin. Igba lọ́nà mẹ́rin. Ibi tá a ti rí 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin dín lọ́gọ́rùn-ún ní ẹgbẹ̀rin. Ẹgbẹ̀rin ní 800. Ẹgbẹ̀rin ní ẹgbẹ̀rin. 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 1000 ní ẹgbẹ̀rún kan. Igba lọ́nà márùn-ún kan.
gbogbo nǹkan tẹ́ wá nílò ó ti wà láàrin ẹ̀. ilé tẹ pé ní parí yẹn. ẹgbẹ̀rún. lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ilé tẹ wá pé. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. tó kájú gbogbo ẹ̀. ẹgbẹ̀rún. igba lọ́nà márùn-ún. ẹgbẹ̀rún kan ní 1000. ẹgbẹ̀rún kan ní 1000. ó dáa ẹ jẹ́ kí n wo nǹkan tẹ́ mú nísìn ní 1916. kí ni 16? mẹ́fà ó lé ní ẹ̀wá mẹ́fà. ó dáa ẹ ní sùúrù. ẹ mọ̀ pé 11 kí ni 11? mọ́kànlá. ókànlá. ókànlá. mọ́kànlá ni ókànlá ẹ̀wá òun ni ókàn ó la ẹ̀wá èjìlá ẹ̀ẹ́tàlá àrùndínlógún. ẹ̀rìndínlógún ní ìyẹn tẹ̀sán yẹn. ẹ̀rìndínlógún òun ni 16. ó dáa ẹ̀rìndínlógún lé ní 900. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé ní ẹ̀rìndínlógún. ẹ máa wo nǹkan tẹ́ wá fẹ́ ṣe ni ẹ mú ìwé yẹn wá tẹ́ bá ti ń ṣe ẹ̀kọ́ wá pẹ̀lú ṣe mọ̀ pé kí lẹ̀ ń wá 1916 ẹ wo ẹ̀kọ́ mú 16 900 àti 1000 ó jẹ́ ìbéèrè kẹrìndínlógún lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé ní ẹgbẹ̀rún kan. ṣé ó yé yín? ó ti yé mi. ìbéèrè kẹrìndínlógún lé ní ẹgbẹ̀rún ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé ní ẹgbẹ̀rún kan. ẹ ti sọ 1916 yẹn. ẹ bá mi pàtẹ fún ọ. ó yá kí ló wá sọ. kí ni Yorùbá ń pè ní èélá? èélá kọ́ ẹ̀là. dòmídò èélá. ẹ jẹ́ wàrà mi. kí ni. fí àti mẹ́sàn-án ni mo ní jáde ní Yorùbá. ẹ dẹ̀ ń ṣe eré Yorùbá. mo ṣe wà ní. èmi gan fí àti ẹ̀sán ni mo ní. má ṣe pé ní kẹ́ ṣe gbà fún mi. ó yá dòmídò èélá. èélá. obìnrin ló ń ṣe. Lárùn. Filẹ̀ náà. Obìnrin ló ń ṣe. Ọkùnrin náà ń la ṣùgbọ́n ọkùnrin larun. Obìnrin ló ń ṣe. Bẹ́ẹ̀ ni nǹkan tóbìnrin ń ṣe tọkùnrin ò lè láíláí tí ayé máa fi pín ọkùnrin ò lè láíláí ṣe. Obìnrin nìkan ló lè ṣe. Kí ni? Kí lẹ ẹkọ rò? Ọmọ bíbí. Ṣé ọkùnrin òun bímọ ni? Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ọlọ́run nìkan ṣe bẹ́ẹ̀. Kí ni nǹkan tó jẹ́ wípé obìnrin. Ọdún táwa obìnrin máa ṣe lóṣooṣù. Ọdún wo lẹ ń ṣe? Nǹkan oṣù. Nǹkan oṣù ni. Nǹkan oṣù ni èélá. Nǹkan oṣù. Ẹ bá mi pàdé ọmọ. Kò sí kan tó lọ́wọ́ lè jẹ. Kò sí kan tó lọ́wọ́ lè jẹ. Kọ́jọ́ sọ́ọ̀sì lọ́n bá ní mi ò ràn yín lọ́wọ́ mo ti ràn yín lọ́wọ́ tó. Ẹ̀yin náà ẹ ṣeun.
ẹ̀fà ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé ní ẹgbẹ̀rún kan. ẹ̀fà ló ń dà ẹ jẹun o ìbéèrè kẹfà lé ní 1000. ìbéèrè kẹfà ó lé ní 1000 kí ni. mẹ́sàn-án òdo àti mẹ́fà. ó yá ó yá. ìbéèrè ẹ ti sọ. mẹ́. right kí ló dé tẹ́ sọ right. mi ì sọ kankan. Right. mo ṣọwọ́ báyìí no mo ṣọwọ́ báyìí. ó dáa mo fi yẹn lẹ̀ no Mo yẹn ṣe báyìí ni. no yẹn ni mo mú mo fi right yẹn lẹ̀ mo tẹ́ sọ yẹn. kí ló dé tẹ́ sọ no ó dẹ̀ dùn mí ṣá. mo ṣe báyìí ni. kí ló dé tẹ́ sọ ó dẹ̀ dùn mí. ó yá ẹ dá ìbéèrè. sọ ọ̀rọ̀ Yorùbá mẹ́rin tí àmì orí rẹ̀ jẹ́ mímídò. mímídò. ìyàwó ìlàjẹ yìí o. mímídò. àmì nìkan. ẹ mọ̀. eléyìí kí ni yàtọ̀ sí rùngbọ̀n kí la tún lè pè. dòdòdò ni. irùgbọ̀n rédòdò kí ni yàtọ̀ sí rùngbọ̀n wọn á ní ó ní. ẹ mọ̀. ló máa ní. gégé mu. ẹ bọ. but bá mi yọ bọ̀tì yẹn bá mi yọ bọ̀tì yẹn bá mi yọ bọ̀tì yẹn. kí lẹ dé. ẹ mọ̀ nǹkan. ṣé kò dùn ẹ́ ni. Ogún kí ni. Ogún ṣe kí ni. èjìlélógún. ẹ jẹ́ wo. èjìlá ó lé ní igba ó lé ní ẹgbẹ̀rún kan. èjìlá lé ní igba ó lé ní ẹgbẹ̀rún kan. 1212. Ó yá. kí ni ìtumọ̀ àkànlò èdè yìí pakésé. kó kúrò ní kó pa késé kó kéèyàn kúrò níbì kan. kán pàṣẹ fújà lọ ní pakésé. kí ni kéèyàn pàṣẹ fújà lọ. kó ṣàkúrò níbì kan. kó kúrò ó yẹ ẹja pàṣẹ fújà lọ ẹ kúrò ìyẹn náà ní pakésé. ẹni sùúrù ẹ gbìyànjú sí. kése. kése láti rí o kàsàkàsà ń bọ̀ bàbá kése ó dà. kéèyàn kúrò níbì kan kúrò níbì. ó dà
ẹ jẹ́ ká Àbí kéèyàn pa lọ́lọ́. pa lọ́lọ́. Ìgbéraga dé. Orí ìyá mi sí mi. Orí ni yé ó jà jà fún mi, ẹ̀dá mi yé ó jà jà fún mi, torí orí agbe ajá fún agbe, orí àlùkò ajá fún o, orí agbe ajá. Mo fẹ́ gbọ́ dáadáa bá kó sòyìnbó. Ìyá mi tí èèyàn bá fẹ́ ya eré àgbéléwò Bó la ti fẹ́ bẹ̀rẹ̀. ẹ ní ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín yá ni. Ó sì yá ṣówó òkì síbẹ̀ ni. Kóredé tí èèyàn bá fẹ́. Ó dáa ẹ wò màá bú yín kó tóbi torí ìkọ̀ọ̀kan náà ni. Mímí dòdòdò. Ṣé ẹ rí nǹkan tí mò ń sọ? Ó ti yé mi. Ẹ rí bí mi ṣe ń sọ. Ẹ fi yẹn lẹ̀. Ẹ rí. Rárá. Wọ́n náà rí ẹ rí kankan. Ẹ rí pé ẹ̀yin àti Tóbi máa fún yín Tóbi a máa bá yín ya eré àgbéléwò pẹ̀lú 1,100,000. Ó yá ṣé ìbéèrè mi nìyẹn ẹ jẹ́ o. Rárá ó dáa. Ẹ̀rin lé ní 200,000. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ò mú ká tẹ́lẹ̀ wọ́n mú kà sí ẹ bọ́ ṣe kí ló ṣẹlẹ̀? Òwe ni. Òun lẹ́ṣin ọ̀rọ̀. Àwọn ẹlẹ́ṣin òwe. Bọ́rọ̀ bá sọnù nǹkan. Òwe la fi. Ẹ ó yẹ bá wa. Bí ara wa wá sí náà ní nǹkan báyìí. Parí òwe yìí, ohun gbogbo ni ọ̀bùn òní. Kò ní. Ohun gbogbo lọ̀bùn òní. Ọ̀bùn lòun. Bí tòórùn kọ. Bẹ́ẹ̀ni. Ẹ pàtẹ́. Mi ò rò. Ẹ̀rọ. Ó dédé wá ní wà. Ẹ má jẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ohun gbogbo lọ̀bùn òní. Bí tòórùn kọ. Ó lóòrùn. Àbí ohun gbogbo lọ̀bùn òní. Bí tòórùn kọ. Kí náà fòórùn ṣe nílé ọ̀bùn? Ó dà pé èyí jẹ́ èyí ò jẹ́ yín ń wọlé fún yín o. Lúwa ni. Èmi kò mọ bí mo ṣe ṣe. Èmi kọ́ Ọlọ́run ni. Èmi kọ́ Ọlọ́run ni. Ó yá. 16 lé ní 200,000. 16 lé ní 200 lé ní 1,000. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún wa. Mo fẹ́ràn mo fẹ́ràn ọpọlọ. Ó ń jà. Ìgbéraga dé. Ó yá. Kí ni ìtumọ̀ àkànlò èdè Yorùbá yìí? Fi epo bọ iyọ̀. Wọ́n fi epo bọ iyọ̀. Ẹ ṣáà fi epo bọ iyọ̀ kì í ṣe pé wọ́n fi epo gbé yọ̀ kaná. Ẹ ṣe pé wọ́n bọ nǹkan. Fi epo bọ iyọ̀. Epo, iyọ̀. Nǹkan méjì tó lè ṣiṣẹ́ papọ̀ mọ́ra wọn ni epo àti iyọ̀. Fi epo bọ iyọ̀. Ó kàn ń fi epo bọ iyọ̀ ni. Tá bá wádìí kíní délẹ̀, tá bá túṣu désàlẹ̀ kòkò.
gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò fẹ́ nǹkan àṣírí. ní kéèyàn fi epo bọyọ̀. Epo bọyọ̀ gbá ni kéèyàn kọ̀ láti sòótọ́. mi ti fèsì ilẹ̀ tán. ọ̀rẹ́ yín dẹ̀ ni o. kéèyàn kọ̀ láti sòótọ́ ó ń fepo bọyọ̀ nìyẹn àbí kéèyàn dojú ọ̀rọ̀ rú pátápátá ó ń fepo bọyọ̀ náà ni. kí ni ẹyẹ o. 50,500 bẹ́ẹ̀ni. pa òwe 5 tí ní ikú nínú. tí ó ní ikú nínú. Ikú ń bọ́ ọmọ ọ̀rẹ́ ọmọ òfura. Ikú bọ́mọ rìn ọmọ òfura. Mo máa fún yín ẹ mọ̀ nǹkan torí ọ̀rọ̀ tó lọ́pọlọ ni gbọ́ ọ̀rọ̀ ni. Ó ń jòwe. Ikú ń bọ́mọ rìn ọmọ òfura. ẹjẹ àṣẹdá ẹgbọ́n sísì ikú ń bọ́mọ rìn ọmọ òfura àrùn ń bọ́mọ rìn ọmọ òwẹ̀yìn. Ikú ń bọ́mọ rìn ọmọ òfura àrùn ń bọ́mọ rìn ọmọ òwẹ̀yìn. Ọmọ ò bá ṣọ́ra ikú bá pa. Ó dà gbogbo àkókò. Tí ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Bíkú ilé ò pa ni tòde ò lè pa ni. Àjọ ń jẹ àjọ ń mu a ò mẹ́ni tó ń bínú ẹni. Níbi kan náà la gbé ṣiṣẹ́ a ò mẹ́ni tó ń bínú ẹni. Kan tó dáyé kan tó bí wa kan tó bí bàbá wa. Kan tó dáyé kan tó bí wa kan tó bí bàbá wa. Mi ò dalẹ̀ tiwa a ò máa rí solution sí. Kí tán tètè sọ òwe nípa ikú. Ikú tó pa ikú tó ń pa ojúgbà ẹni. Òwe ní ń pa fún ni. Ó di mẹ́ta. Wọ́n ń gba kinní kan lọ́wọ́ kinní kan ó ní wọn ò gbé òun lọ sí kinní. Ó ti yé mi. Wọ́n ń gbòòrò máa dìé lọ́wọ́ ẹkú. Ó ní wọn jẹ́ kó ń lọ sákìtàn lọ jẹ. Okay, ọkọ. Tí ọwọ́ ọmọdé kò dẹ̀ ní bí ọwọ́ ọmọdé ṣe kinní kan kò ní béèrè kinní kan. Tí ọwọ́ ọmọdé ò bá tẹ ikú idà kò lè béèrè ikú tó pa bàbá ẹ̀. Láyé àgàrà tọmọ yẹn tó bá jáfáfá tó bá rí nǹkan tó ń ṣe tó rí dáadáa. Ó rí. aláìkàtà fún ọ. Eré tí yín gangan tí ò ṣe pé ẹ kópa mélòó lẹ ti ṣe? A ti tó bí 7. 7 láàrin ọdún 7 ẹ ti ṣeré 7. Ọdún yìí nìkan mo ti ṣe bí 3 sí 4.
ẹ wá fi mí ṣeré. àtọ́pẹ́ yín láìpẹ́. mo ń ṣeré ni o olùkọ́ ni mi ò ṣeré o mi ò ṣeré o kí ló sọ. sísì ó mèrè ṣe tẹ́ bá ti fẹ́ ṣeré ẹ jẹ́ kí n mọ̀. mo sì gbọ́ máa sọ fún yín. ẹ sọ fún mi o ẹ bá mi fi sísì ń ṣeré o ẹ bá mi fi sísì ṣeré kò sí pa tí ò lè kó nínú eré. máa pè yín. má sanwó fún ẹ má sanwó fún èmi. 1,250 ó lé ní 200 ẹgbẹ̀rún kan. ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ méjì. mo fẹ́ràn yín gan. Oya kí ló wá sọ. kí ni Yorùbá ń pè ní abidun? dòdòrè. Abidun. rédòrè lẹ́ ń sọ yẹn. Abidun. ẹ mọ̀ ẹ gbọ́ rí. o. Obì olóyọ̀ wọn kì í jẹ àbí wọn kì í jẹ ó mọ tábàyọ obì olóyọ̀ ẹ máa yọ àbìdán ṣé ó yá jẹ káfíbi ẹ máa yọ àbìdán. ó ti yé mi nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ tó má ti pín sí mẹ́rin báyìí eléyìí tó wà níbi ọwọ́ òkè. rárá eléyìí ó jẹ́ bí obì náà ni ṣùgbọ́n ibi wà ń bẹ̀. ìgbọ́rì. iṣẹ́ tí yọ ayé àdá òṣì. kí ni ìbéèrè kí ló. Èjìléláàádọ́rin ó lé ní 300 ó lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní olúkòǹdó? Ṣé o mọ̀ pé ọba orin fi kọrin? Ìyá kò ná. Ìyá máa jọ̀tá mi. Ọ̀tá yín náà ni ìyá máa jẹ. Ó ní ó dilé olúkòǹdó. Ó tún sọ nǹkan tó jẹ́ ó sọ sí. Ṣé mọ̀ abẹ́ ìfárí ni. Kòròdòkòndó. Bàbá máa pélé. Ó kẹyọ kan lẹ́yìn eléyìí. Ẹ̀jọ ó lé lógún ó lé ní 200 ó lé ní ẹgbẹ̀rún kan. Parí òwe Yorùbá yìí. Bí o bá ní ọwọ́ ara ilé nínú, ará ìta ò lè rọ́nà àti wọlé náà. Tí kúlé ò bá pa ní, tòde ò lè pa ní. Bí kúlé ò pa ní, tòde ò lè pa ní.
bí ò bá ní ọwọ́ ara ẹ nínú ara ìta ò lè pa ni. nítorí gbé kọ́ gbé kọ́ bí ò bá lọ́wọ́ lé nínú ará ìta ò lè wọlé àbí. bí ò bá ní ọwọ́ ara ẹ lónìí ará ìta ò lè rọ́nà wọlé. ará ìta ò lè rọ́nà wọlé a lè gbà á ká ló bẹ́ẹ̀. ó dà báwọn a lè lo bẹ́ẹ̀. ìjàre ibo lẹ ti rà. Èkìtì. níbo lẹ́kìtì. Òmu Èkìtì. ṣé ẹ lè sọ èdè Èkìtì. Òmu. Adúnàbísí. níbo níbẹ̀. Òkè Bọ́là. Èmi Ajílósùn. mo máa Ajílósùn dáadáa. Mo lọ sí Christ school. tóbìnrin rẹ̀ ni mo lọ. èyí lọ sí tọkùnrin. tóbìnrin rẹ̀ ni mo lọ. kó ṣe ká mọ́ra. wọ́n lọ́n ṣe fẹ́ lè rìn. ṣùgbọ́n ààrẹ ti mọ́ra báyìí. iṣan ẹ̀gbọ́n mi. wọ́n lè gbọ́ mi. torí àlíbẹ̀ mọ̀rẹ̀ ti dẹ̀gbọ́n mẹ́ẹ̀ṣẹ̀gbọ́n kankan. Christ girls àbí. Ọlọ́run obìnrin púpọ̀ ilé ìwé. mo fẹ́ràn ẹni wá bá mi sọ lédè Gẹ̀ẹ́sì. ilé wo ni àlè ní Christ girls ní Christ school bá a ní Dalimo Ogunlade Mazin Babs mo ti gbàgbé kó gbẹ̀yìn. wọ́n ti mí kan yóò sọ ni. orúkọ ni. èsì wàhálà yẹn àdàsọ bẹ́ẹ̀ ni. ṣì ń ráyè o. tọ́dọ̀ tèmi ọ̀pálárò ni. ọ̀pálárò Mason lè ní. bí èyí bá. bí èyí. ṣe ní ọ̀pálárò. ṣé Mason lè ní. wọ́n ṣáà pàlárò bí èyí. ń lè yìí. ó ti yé bẹ́ẹ̀ ni. ó dára fún ọ. ṣé ó ti tán. ẹni sùúrù o bí ò bá lọ́wọ́ ara lẹ́nu àlejò lè mọ sàárè àkùrà. ó tún ní bí a tún ṣe lè àkùrà ní òkóbó. kí ni ìtumọ̀ àkùrà? òkóbó ẹyin tó kú sára tí ò lè ṣe ẹṣu níwèé àbí wọ́n tún lè ní bí ò bá ní ọwọ́ ara lẹ́nu a lè mọ sàárè àbùké a lè mọ sàárè àfọ́jú a lè mọ adìyẹ funfun nínú ìṣàsùn bí ò bá lọ́wọ́ ara lẹ́nu àwọn nǹkan tó jẹ́ wípé ó lè bí tí ò bá lọ́wọ́ ara lẹ́nu nìyẹn. ó ti yé mi. ṣé o yọ ó yọ kí ló ṣe bàbá ẹ ṣàlàyé ló ṣe yé mi dáadáa tí mo fi gbà. èje lé ní igba ó lé ní ẹgbẹ̀rún kan. Ó yá. kí ni Yorùbá ń pè ní kòbí? Dodo kọbí. Fìlà. Gọbí ni ẹ. gbàgbé ṣe mí o. ìgbà èlò ṣe mí kíyèsí lọ. Kọbí ṣe mọ. yẹ mọ bámi yọ bí yàrá
yàrá ìkọ̀kọ̀ tí àwọn ọba tí bóyá wọ́n fẹ́ ní èèyàn wọ́n fẹ́ báyàn ní gbólóhùn wọ́n máa ń dá wà. nítorí máa wà ń bẹ̀ láti jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ìkọ̀kọ̀. Ó yé yín ní í ṣe ẹ mọ̀ pé oríṣiríṣi yàrá ló wà ní ààfin, oríṣiríṣi yàrá ìgbàlejò ló wà ń bẹ̀ nílé wa gan àbí. Bẹ́ẹ̀ni. A máa ní àwọn ibi tá a máa kọ́kọ́ gba àwọn èèyàn kò sí yàrá ìgbàlejò kékeré, yàrá ìgbàlejò ńlá, yàrá ìgbàlejò bá ṣe wá ní kọ̀bì nìyẹn. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Tóbi jọ báwo ló ṣe lè ṣe? Ta ló fẹ́ yà? Ó dà. Ẹ ní ṣe eré àgbéléwò elérò púpọ̀. Èèyàn méjì. Mo lè fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká mi. Sísí àkópa. Aṣọ lórí. Àtúgé. Kórèdé àyà. Àbẹ̀rẹ̀ Ọlọ́run. Adarí. Nírò tènìyàn ṣíṣe ń tọ́ náà wá. Nírò ní tènìyàn ṣíṣe ní tọ́ náà ọmọdé ìtọ́jọ́. Lórí yẹn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ ṣé gan ni, inú mi dùn láti rí yín, inú mi dùn gan ni láti rí yín lẹ́yìn ìlú. Kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe, ẹ bá mi yà, ẹ jẹ́ fi gbéraga sí pé nǹkan tí mo rò pé ó bá ṣẹlẹ̀ ọ̀kan ló ṣẹlẹ̀, mo rò pé mo bọ̀ wá jẹ gbèsè ni. Ẹ já sọ̀rọ̀ ńgbà yẹn. Ẹ má sọ. Kí ni? Ẹ fi yẹn lẹ́dẹ̀ yẹn sí. Ṣé à ń ṣe sìn ni? Tá a bá ti parí ìsìn lè ta wà lẹ́kọ̀ọ́. Lọ́dà ẹ ṣé gan ni o, inú mi dùn láti rí yín. Eléyìí ìgbèrí ni ẹ tún lè pè ní ìrọ̀rí fún yín. Eléyìí kẹ́ máa fi fa omi mu tẹ́ bá ti ń lọ sí ibi tẹ́ ti fẹ́ lọ kópa nínú eré. Eléyìí náà kẹ́ máa fi mu tíì náà. Eléyìí àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá. Ìyá wa kan náà kọ Múradé wọn àfìlákà ẹni ká fún yín. Ìwé náà wà níbí fún yín àti fún yín lẹ́yọ̀kan náà tẹ́lẹ̀. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé o. Iwájú lẹ máa lọ, ẹ ní lọ sẹ́yìn o, ẹ ní dẹni àná o. Tó bá tún di ọ̀la wọ́n á tún máa sọ pé ẹni èní ni yín o. Ẹ mọ̀ pé ìyẹn dáa. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé àwọn míì wọ́n wà láyé wọ́n ní nígbà ayé mi. Ó ti dẹni àná. Wọ́n ní nígbà ayé mi. Ẹ ní sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ wà láyé o. Àmín o. Tó jẹ́ pé tó bá tún di ọdún tó ń bọ̀ wọ́n á tún sọ pé kìtàn la fẹ́, kìtàn la fẹ́. Lágbára Elédùà. Lágbára Ọlọ́run. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣètò eléyìí. Ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ lásìkò ọpọlọ tí ṣe àgbàlá bá mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣe tèmi o, á tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o. Tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ̀ fi wà ní sáà yìí. Ọlálékan Fábílọ́lá lórúkọ mi Ìjọba ní mi ọmọ ọ̀làlẹ̀ máa dìgbàgbọ̀n rẹ̀ arégbèdì sọ́dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè Ìjọba kó ló dìgbà míì ire o pùm. Ẹ jẹ́ ń dìde náà kí n tó sọ̀rọ̀. A lè sọ, ó tún sì lè lọlẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Ọwọ́ Ọlọ́run mo wà. ọwọ́ Ọlọ́run ni mo wà. ẹ sọ̀rọ̀. Mo wà lọ́wọ́ Ọlọ́run. Ṣé ibo ilé ò lẹ́wà ní Christ Gate? Ẹ̀dẹ̀ yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lá. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Masoyinbo. Masoyinbo, má ṣe sọyìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Masoyinbo.